gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Saturday November 22 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbọ Olódùmarè, ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbọ Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́, mo júbọ ọkùnrin, mo júbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí kó jẹ́ ìwúlò àti àǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ fi ń bá mi share rẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí ẹ̀ sì ní fi gba lẹ́tà àbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20 ọjọ́ tòní ó ṣeé ṣe kẹ́ nílò láti gbé àwọn ìgbésẹ̀ kan tó ṣe é pó máa lágbára díẹ̀, tàbí láti pinnu lórí ohunkóhun tó ṣe ń pé ó ṣe kókó sí yín. Lẹ́ni ẹ rí dájú pé ẹ wòye sí àwọn nǹkan tí nǹkan yẹn lè padà dà ṣáájú kí ẹ tó pinnu rárá o. Ẹ wòye sí dáadáa tó wà ńbẹ̀ àti àìdá tó lè ti bẹ̀ jáde lọ́jọ́ tòní ṣáájú kẹ́ tó gbègbèsẹ̀ lọ́jọ́ tòní. Ó dára kí ẹ make research dáadáa, kí ẹ fèní nímọ̀ nípa nǹkan tuntun. Àwọn nǹkan tẹ́ bá nímọ̀ nípa ẹ̀ lọ́jọ́ tòní àwọn yìí lọ́wọ́ púpọ̀ o. Lẹ́ni kẹ́ rí dájú pé ẹ ní ìrètí gbogbo nǹkan máa dá. Ẹ rí dájú pé ẹ ṣojú kòkòrò nǹkan ju bó ṣe yẹ lọ. Ẹ rí dájú pé ẹ tàṣejù bọ ohunkóhun, kẹ́ sì rí dájú pé ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lẹ́ni pẹ̀lú aago 7 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọlọ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 ọjọ́ tòní ẹ rí dájú pé ẹ gbájúmọ́ àwọn nǹkan tẹ́ ń fẹ́ ṣe fún dàgbàsókè ìgbésí ayé yín dáadáa. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kẹ́ máa ṣiṣẹ́ lọ́wọ́ káwọn èèyàn máa manipulate yín, tàbí kó dàbí ìgbà pé àwọn èèyàn máa fẹ́ máa kó sí yín lórí pé lágbájá ò bá ṣe nǹkan báyìí, ò bá tọ́ báyìí. Ẹ rí dájú pé ẹ kọbi ara sí wọn o. Èròǹgbà tí yín gangan ló ṣe kókó lọ́jọ́ tòní o. Ẹ rí dájú pé ẹ finú tọ́yàn rárá, ẹ má jẹ́ kẹ́nikẹ́ni kó ṣì yín lọ́nà rárá lọ́jọ́ tòní o. Ohun tó ń sọ sí yín lọ́kàn báyìí ní kẹ́ finú tán lọ́jọ́ tòní. Ẹ má wá péjú níbi ìpéjọpọ̀ kí ìpéjọpọ̀ tẹ́ bá lọ tàbí tẹ́ bá wà tó bá dàbí ìgbà pé wà comfortable. Ẹ má bẹnikẹ́ni jà tàbí fàfàǹfà lénìí. Ẹ rí dájú pé ẹ fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 lénìí ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀, ẹ sì máa rí ìdùnnú púpọ̀. Kódà lọ́jọ́ tòní a ṣe ń bí ìgbà pé kẹ́kànjú gbègbèsẹ̀ lórí àwọn kan tó ṣe kókó fún yín láti ṣe lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní sì rèé ó ṣeé ṣe kó tún ṣe yín bí ìgbà pé kẹ́ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín, pàápàá àwọn tó dàbí ọ̀rẹ́ fún yín. Lọ́jọ́ tòní ẹ̀ ní fẹ́ kí nǹkan kékeré kó dà yín láàmú rárá pàápàá o. Lọ́jọ́ tòní ó dára púpọ̀ kẹ́ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ tàbáwọn ọ̀rẹ́ yín, látàrí pé yẹn máa tún jẹ́ kí ẹni tún dára, á tún jẹ́ kọ́kàn yín balẹ̀ pẹ̀sẹ̀. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́. Rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 àwọn nǹkan tó dàbí ìgbà pé kò fi bẹ́ẹ̀ tẹ́yín lọ́rùn tàbí nǹkan tí ò fi bẹ́ẹ̀ wọ̀nyí rẹpẹtẹ lè fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní o. Bóyá látàrí fàǹfà èyí tó wáyé láàrin ẹ̀yin àti èèyàn tó súnmọ́ yín, iṣu kékeré náà ló máa jẹ́ o. Rí dájú pé gbogbo nǹkan tó bá dàbí àwọ̀ tàbí fàǹfà tàbí misunderstanding tó bá wáyé láàrin ẹ̀yin àti èèyàn lénìí, ẹ tètè wá solution lé lórí ló dára. Lénìí kò dára kẹ́ni ní òru rárá. Lénìí ẹ free mind yín, téèyàn bá ṣẹ̀yìn ẹ má jẹ́ pẹ́ lórí kúnlẹ̀ ṣáájú kẹ́ tó foríjì. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ tòní ẹ ní láti rí dájú pé ẹ wòye sí àwọn nǹkan tẹ́ tí ẹ ń fẹ́ fún ìgbésí ayé yín, láti jẹ́ kí ìgbésí ayé yín ní ìdàgbàsókè, láti jẹ́ kí gbogbo nǹkan tẹ́ ń fẹ́ kó tó yín lọ́wọ́. Èní dára púpọ̀ fún yín láti fi plan nípa ìgbésí ayé yín dáadáa. Àwọn plan tẹ́ bá wá plan pátá ẹ rí dájú pé ẹ bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ lé wọn lórí lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ dáadáa fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí lọ́jọ́ tòní o. Bẹ́ẹ̀ sì ló dára púpọ̀, ẹ máa lè gbajúmọ̀ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ló ṣeé ṣe bó ṣe ń pé gbogbo nǹkan tó dàbí responsibility màlẹ́bí pátápátá ìrọ̀rùn báyìí ló máa bá dé fún yín. Ẹ ṣe dáadáa sáwọn ènìyàn, ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín, àwọn plan yín kí ẹ pamọ́ kó lè rí bí ẹ ṣe ń fẹ́. Lénìí kí ẹ wá àkókò láti ṣe prayer dára. Aago 4 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ lavender sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 ọkàn yín á balẹ̀ pẹ̀sẹ̀,
ọ̀rọ̀ relationship tàbọ̀rọ̀ marriage tàbọ̀rọ̀ olólùfẹ́ yín báyìí ló máa wà lọ́kàn yín lówùúrọ̀ yìí o. Ó ṣeé ṣe kó máa ṣe yín bí ìgbà pé kí ẹ wá gbogbo ọ̀nà láti tẹ́ olólùfẹ́ yín lọ́rùn láti ṣe dáadáa sí olólùfẹ́ yín, ṣùgbọ́n ẹ̀yin náà rí dájú pé ẹ create time bó tiẹ̀ ṣe díẹ̀ fún ara ti yín náà. Ó sì ṣeé ṣe nínú mọ̀lẹ́bí náà kí wọ́n nílò attention yín fún nǹkan kan lọ́jọ́ tòní. Rí dájú pé ẹ ṣe nǹkan yín létò ètò kọjọ́ tòní lè dára, ẹ wà ní ìdùnnú kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 24 sí October 23 lọ́jọ́ tòní á ṣe yín bí ìgbà pé kí ẹ gbégbèsè kan ní kọ́mọ́kóbó láti wá bí ipò padà ṣe fẹ́ dé lórí nǹkan kan. Ẹ rí dájú pé ẹ free ara yín kẹwàá flexible lọ́jọ́ tòní. Ìyẹn lè jẹ́ kí ó rọrùn fún yín láti adapt pẹ̀lú changes èyíkéyìí tó bá wáyé tàbí gbèsè èyíkéyìí tẹ́ bá fẹ́ gbé. Ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe kí ẹ má kánjú pinnu àbí kánjú gbègbèsè, ẹ má kánjú conclude lórí ohunkóhun lénìí. Ẹ rí dájú pé ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ fi ìgboyà ṣe ohunkóhun, ẹ sì jìnnà sí wíwọ aṣọ green pátápátá látàrí pé aṣọ green jẹ́ kọ́lọ̀ tí ó dára rárá fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22, ènìyàn kan tó súnmọ́ yín kan ó ṣeé ṣe kó surprise yín pẹ̀lú nǹkan tó máa ṣọ́ọ̀kì yín bákan lọ́jọ́ tòní o. Ó ṣeé ṣe kí wọ́n ṣe nǹkan tó máa yà yín lẹ́nu bákan. Tí nǹkan òjijì kan bá ṣẹlẹ̀ lọ́jọ́ tòní tó wá dàbí ìgbà pé ẹ̀lẹ́nì kankan tó dúró tì yín tàbí tó support yín, ẹ má ṣe jẹ́ kí yẹn jẹ́ kíkorò ọkàn kankan dé bá yín o. Ẹ rí dájú pé ẹ̀yin fúnra lára yín náà lẹ fẹ́ gbé cross yín. Ọpọlọ pípé tọ́lọ́run fún yín náà lẹ máa lò láti fi mórí bọ́nù nǹkan wọ̀nyí lọ́jọ́ tòní. Kẹ́ ṣáà ti prepare fún gbogbo nǹkan kíkọ èyíkéyìí tó bá ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ sì ni àwọn tó súnmọ́ yín bí mọ̀lẹ́bí ó ṣeé ṣe kí wọ́n nílò ìrànlọ́wọ́ yín lórí nǹkan kan tàbí ìtọ́ni yín lórí nǹkan kan lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ ṣàlàyé fún wọn, ẹ bá wọn sọ̀rọ̀ lórí nǹkan tí wọ́n gbé wáyé. Nǹkan yìí báyìí ló máa lọ, àmọ̀ràn tèmi lélẹ́yìí, ó ṣeé ṣe kí wọ́n tẹ̀lé. Ẹ rí dájú pé ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín kẹ́ fi ṣe ohunkóhun lénìí. Kẹ́ sì rí dájú pé ẹ mọ́kàn ara yín balẹ̀ pẹ̀lú. Aago 8 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22, ìwòye sí tẹ̀ ń wòye sí ìgbésí ayé yín ṣeéṣe kó yí padà lọ́jọ́ tòní o. Ọjọ́ tòní ẹ máa fẹ́ ronú jinlẹ̀ nípa ìgbésí ayé dáadáa. Ẹ rí dájú pé ẹ wòye sí àwọn nǹkan tó ṣe é pé ó lè bí ìpòpadà rere fún yín. Kẹ́ sì rí dájú pé ẹ tẹ̀lé èyíkéyìí opportunity tó bá wáyé tó lè bí ìpòpadà kẹ́ tẹ̀lé látàrí pé gbogbo eléyìí á bí ìpòpadà rere fún ìgbésí ayé yín. Ẹ má tàṣejù gbohunkóhun, ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí, kẹ́ sì wà positive dára. Aago 2 ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ yellow sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ èròpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19, ẹ rí dájú pé ẹ kíyèsára pẹ̀lú bí ẹ ṣe ń sọ̀rọ̀ sí lọ́jọ́ tòní. Ẹ sọ̀rọ̀ lọ́nà tó máa gbà yí àwọn èèyàn yékéyéké kó má bàa bí misunderstanding tàbí ìjà láàrin ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín. Tẹ́ bá fẹ́lẹ̀ ṣe lọ́jọ́ tòní, tẹ́ kíyèsára pẹ̀lú bí ẹ ṣe ń sọ̀rọ̀. Ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ máa gbalẹ̀ nú gbèsè ayé yín. Àárín ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín sì máa gún régé. Ọjọ́ tòní ó wá ṣeéṣe kí nǹkan tó dàbí àìlera kékeré fẹ́ jẹyọ. Ẹ tètè mójútó kó má bàa di nǹkan tó máa di rántó tó máa lágbára. Ẹ rí dájú pé ẹ kíyèsára, ẹ ṣètọ́jú ìlera ara yín dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni kẹ́ rí dájú pé ẹ ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ ní ìrẹ̀lẹ̀ lénìí, kí ẹ sì bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 lọ́jọ́ tòní ìgboyà máa wà fún yín púpọ̀. Ẹ máa wà ní ìdùnnú, bẹ́ẹ̀ sì ni ẹ máa ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín dáadáa lọ́jọ́ tòní tó sì jẹ́ pé gbogbo ìhùwàsí àjẹ́ èyí tó ṣe é pé àwọn èèyàn tó rọ̀gbà yín ká máa nífẹ̀ẹ́ sí púpọ̀. Ẹ lo ìhùwàsí àti ìṣesí lọ́nà tó máa gbà ràn yín lọ́wọ́. Ìwà tẹ́ bá sì wò lé ní àbí kí bá ṣe pẹ̀yìn àtolólùfẹ́ yín kó dánmọ́rán dáadáa. Ẹ tẹpá mọ́ṣẹ́ lé ní kí ẹ ní ìrẹ̀lẹ̀, kẹ́ ṣe nǹkan yín létò ètò, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20 lọ́jọ́ tòní, ó ṣeéṣe kí ẹ máa doubt ara yín bákan nípa nǹkan kan bóyá lórí iṣẹ́. Ó ṣeéṣe kí ẹ má mọ ọ̀nà tí ẹ tẹ̀ fẹ́ tọ̀ nígbésí ayé yín tàbí kẹ́kọ̀ọ́ wà confused kó dàbí ìgbà pé ẹ tiẹ̀ mọ̀ gbésẹ̀ tẹ́ fẹ́ gbé, ẹ mọ bẹ́ẹ̀ fẹ́ pinnu rárá. Àwa wọ̀nyí bí ìgbà pé àbí kẹ́ pèèyàn kan kẹ́ ṣàlàyé fún wọn bóyá ẹni tó jù yín lọ tàbí ẹni tó lè tọ́ yín sọ́nà. Ó dára kẹ́ ṣe bẹ́ẹ̀
látàrí pé àwọn nǹkan tó bá fún yín bí àmọ̀ràn yín á ràn yín lọ́wọ́ láti mójútó àwọn nǹkan tó dàbí pírọ́blẹ̀mù fún yín lọ́jọ́ tòní. Lẹ́nìí kẹ́ rí dájú pé ẹ̀kan jíjú bó ṣe ẹ lọ lórí okòwò ẹ gbájúmọ́ ohun tó ṣe kókó fún yín láti gbájúmọ́ lákòókò tó tọ́ àtàkókò tó yẹ, kẹ́sì rí dájú pé ẹ tẹ̀lé àmọ̀ràn tí irúfẹ́ ẹni ìbá fún yín pẹ̀lú. Aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́nìí tí kọlọ pọ́pù sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣe ìwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.